Alaroye máa wí o. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé kí mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí nígbà kan ọ̀gbẹ́ni Raufu Aregbesola lọ́ọ́ rọ́kúnlé náà. ìgbésẹ̀ náà kò ṣẹ̀yìn ẹ̀sùn onírúurú tí wọ́n fi kan Aregbesola, ẹni tó ti fìgbà kan ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. nínú èyí tí wọ́n ti ní ó pín ẹgbẹ́ náà sí méjì ó sì ń ṣe bó ṣe wù ú. ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ẹgbẹ́ APC níjọba ìbílẹ̀ ìlà oòrùn Iléṣà tí Aregbesola ti wá fi kàn án gẹ́gẹ́ bó ṣe wà nínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí àwọn aláṣẹ ẹgbẹ́ náà nípínlẹ̀ Ọ̀ṣun. àwọn ẹ̀sùn náà ni pé ó dá ẹgbẹ́ tuntun sílẹ̀ nínú ẹgbẹ́ APC, ó pín ẹgbẹ́ sí méjì nípa dídá igun tó pè ní ọmọlúwàbí kakọ̀ sílẹ̀. ìfìdímúlẹ̀ eléyìí tí wọ́n ló wà nínú fọ́nrán fídíò ìpàdé kan tí wọ́n ṣe nílùú Ìwó láìpẹ́ yìí. wọ́n ní ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò láti yẹpẹrẹ ẹgbẹ́ APC lọ́ṣun gẹ́gẹ́ bó ṣe fìdí múlẹ̀ láàfin Àtaọ́jà lọ́jọ́ 4 oṣù kínní ọdún 2024. bákan náà ni wọ́n ní ó máa ń sọ̀rọ̀ àléébù sí àwọn adarí ẹgbẹ́ náà bíi ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, olóyè Bísí Àkàndé, Alhaji Ìgbóyèga Oyètọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú bí kò ṣe dìbò tàbí kópa nínú akitiyan ẹgbẹ́ náà láti gbà tí ìdìbò àpapọ̀ tọdún 2019 ti wáyé. àwọn ẹ̀sùn náà gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ tó ń ṣàbáwí àwọn ọmọ ẹgbẹ́ náà Wáídì Adédìran ṣe sọ ni wọ́n ní ó tako abala 21 ìwé òfin ẹgbẹ́ wọn. wọ́n wá fún Aregbesola láǹfààní láti dáhùn sí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án láàrin wákàtí 48 tí lẹ́tà náà bá tẹ̀ lọ́wọ́. ìgbìmọ̀ náà sọ pé èsì tí Aregbesola bá fún àwọn lórí àwọn ẹ̀sùn náà ni yóò jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún àbájáde ìwádìí àwọn, nítorí àwọn kò fẹ́ rólé apá kan dá apá kan sí làwọn ṣe fún un láǹfààní láti wá wí tẹnu ẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án wọ̀nyí. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.